nílé Tolúlọpẹ́ Ìlọ̀rí ọmọ olówó la fẹ́. Tolúlọpẹ́ o Ìlọ̀rí o ọmọ olówó la fẹ́ o olówó la fẹ́ o ẹ̀kún ọkọ̀ Abọ́sẹ̀dé gangan ló ṣoríire. Onígẹ̀gẹ̀ ọjọ́ 17 oṣù kìíní ọdún 2022 lọ́dún rẹ̀ tún lékè sí. Happy birthday to you Olúwafẹ́mi Ẹdújọbí ọmọ Ẹdújọbí Olúwafẹ́mi ló rán mi. Òun ló ní mọ́ kì í ọ́ Tolúlọpẹ́ o ọkọ̀ Abọ́sẹ̀dé o bàbá Dáfídì bàbá tó fún mi o bàbá Bridget Àdùnní rè o èyí ti tán bọ́ọ̀bì o èyí ti young money cash out owó ọ̀rọ̀ owó tí kò pọ̀ tí kò tán rárá steady income enable money available money èyí ti rọ́jọ́ tí ìgbàlà sí rẹ̀ o olóríire Tolúlọpẹ́ Ìlọ̀rí ọmọ olóríire ní CEO of gas station gbogbo gas station tó ń bẹ l'Ẹdújọbí l'Èkó Ẹdújọbí CEO wa rèé o owó gáàsì rèé o owó tó bù yàyàyàlà Tolúlọpẹ́ ọ̀rọ̀ bọ̀ lọ́mọ láti ilẹ̀ dáadáa ní ẹ̀kún ọkọ̀ Abọ́sẹ̀dé o ẹni tó dúdú ní ìkóró sí ọmọ wọn ní làṣà Èkìtì ẹ̀yìn l'Èkìtì kété ìmáfíṣe yìí sí o Èkìtì kété ní Èkìtì jákèjádò Èkìtì kété èyí wọ́wọ́wọ́ mi Jésù ní màá sìn èyí wọ́wọ́wọ́ Jésù ní màá sìn o Tolúlọpẹ́ olóríire dáadáa ẹ̀yìn l'Èkìtì ọmọ òjìyàn ọmọ oníyàn funfun lẹ́lẹ́ ọmọ oníyàn funfun fẹlẹ̀lẹ̀ èyí lọ́mọ báàbù ní òkè mẹ́tí olódògbò kẹ́ríkẹ́rí lójú ògbó owó sòkòtò bẹ́bí ìgbà Èkìtì kété ọmọ olókè méjì takọtabo lórí ara wọn èyí lọ́mọ onílàṣà ní gbogbo olùlàṣà Èkìtì pátápátá gbòrògbòdò Èkìtì náà ní ọmọ eré ìjálanu tó fún ba ọmọ olókè méjì takọtabo lórí ara wọn mo bá rí tu gẹ́gẹ́ mi máa fi múyán jẹ ọmọ fàdùn lókè mẹ́sí olódògbò kẹ́ríkẹ́rí lójú ògbó akólógún kí ọmọ aládé sẹ́sẹ́ fún àròdùn gbélé olúkọ yóò sí ní ogun kárẹ̀ ọmọ Èkìtì rẹ̀ o Èkìtì lọ́kọ́ Èkìtì níyàwó rẹ̀ Abọ́sẹ̀dé o ó wá di Èkìtì parapọ̀ Èkìtì parapọ̀ ló fún wa ní Dáfídì o Èkìtì parapọ̀ ló fún wa ní tó fún mi olóríire mo kí ọ̀pẹ̀lẹ̀pẹ̀ lu ikú onígbàwà mo ti ṣe ó ọmọ Èkìtì kété bá mẹ́wàá ní ikú ní kékeré gbogbo yọ ọba ti dáwọlé láàyò ní sí rere ọmọ aráyé wọ́n ní gbà ó mi wọ́n ní dẹ́mi rẹ̀ légbodò ọtí wà lókè wọ́n ní jábọ́ èó ẹni tán lọ́wọ́ rẹ̀ ayọ̀ ẹni tán nílé rẹ̀ gbogbo wọn bá mi sọ fọlọ́run láàgbọ́ wọ́n ní fojú sunkún ayé ojú ọmọ ní fojú sunkún ọmọ ìhà gẹ́gẹ́ ní ìdààmú láyé rẹ̀ gbogbo wọn bá ti mi sọ Ẹlẹ́dùmarè àmọ́ fàtẹ́sí owó rẹ̀ ò ní tán ayọ̀ rẹ̀ ò ní tán Tolúlọpẹ́ o Tolúlọpẹ́ o Tolúlọpẹ́ olóríire lọ́jọ́ ọmọ olówó la fẹ́ owó ọmọ ọ̀rọ̀ nírè ilé mo bú ara lágbẹ̀dẹ ọmọ awúkọ́ gbìn bí erí fún fìmú lọ́nà tìrè ire ọmọ awúlẹ̀ wúwo ire náà ti bọ̀ ọmọ kọ́dárí èmi ò ní mú túbọ̀ fún ọ lọ́la torí gbádùn lọ́dún ni kò mọ̀ ṣe ọdọọdún ló mọ̀ wá ìrà àkànnàmọ̀gbò gbọ́dún jẹrí ìrà àkànnàmọ̀gbò gbọ́dún jẹrí o lọ́dọọdún ni kò mọ̀ bẹ́ẹ̀ Tolúlọpẹ́ Ìlọ̀rí o torí gbọ́dọọdún ni lásán lógúnlógún ọdọọdún làbọ̀ fún mi láti ọdọọdún làmọ́ yọ àṣọ ọdún gbọ́dún ní sàwọn àṣọ ọdún gbọ́dún àṣọrògbòrò ní sàwọn àṣọrògbòrò díẹ̀ fọ́fọ́dún tí kọ́mọ́ náà gbọ́n mi lẹ́gùn oṣù ọdún lọ́dún oṣù oṣù lóṣù ó máa ṣe lọ́dún lọ́dún ó máa ṣe lóṣù lóṣù ìka ayò ní tẹ́ ọ̀tẹ̀ bí tara rẹ̀ fẹ́ẹ́.